gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ayọ̀délé Fáyọ̀ṣe ẹni tí gbogbo ayé tó tún mọ̀ sí ẹkùn ọ̀ṣọ́kùnmọ́lẹ̀ ẹkùn ọkọ̀ òkè ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa tó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ti ìpínlẹ̀ Rivers lásìkò yìí tó sì jẹ́ pé bó ṣe tú àṣírí nípa gómìnà Sim Fubara àti ìpínlẹ̀ Rivers tóun àti bàbá àsàlẹ̀ nídìí òṣèlú ìyún Nyesom Ezenwo Wike tó jẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Rivers tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ ìlú Àbújá lásìkò yìí bó ṣe sọ̀rọ̀ nípa ẹ̀ náà ló tún sọ̀rọ̀ nípa olórí oko orílẹ̀-èdè Nàìjíríà káfàtà lásìkò yìí ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Àkànbí Tinubu. Kì í ṣe ìròyìn mọ́ pé agbo òṣèlú ní ìpínlẹ̀ Rivers ó ń gbóná jaja lọ́wọ́ báyìí nítorí ìjà àárín Wike àti Fubara tó sì jẹ́ pé níṣe ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers tán jẹ́ ọmọ lẹ́yìn Nyesom Ezenwo Wike ni wọ́n ti fẹ́ yọ gómìnà Sim Fubara kúrò nípò ẹ̀ kódà wọ́n ti fún un lọ́jọ́ méjì báyìí láti fèsì sí àwọn ẹ̀sùn tán kà sí lọ́rùn páwọn yóò fi yọ kúrò nípò tí ìṣẹ̀lẹ̀ yìí tó sì jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Rivers kó gbóná jajan. Ẹ sì rántí wípé ìjà àárín àwọn méjèèjì yan Wike àti Fubara ó ti kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́dún tó kọjá tí wọ́n ti kọ́kọ́ fẹ́ yọ Fubara kó tó di pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó kéde ìjọba pàjáwìrì olóṣù mẹ́fà láàrin oṣù kẹta ọdún tó kọjá sí oṣù kẹsàn-án ọdún tó kọjá. Ṣáwọn nítorí pé wàhálà míì ìyún rògbòdìyàn òṣèlú míì tó ti fẹ́ bẹ̀rẹ̀ láàrin Wike àti Fubara èyí tó ṣeé ṣe kó fi yọ Fubara níṣe ẹni Fáyọ̀ṣe ló máa sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú Channels Television ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ni ló ti jẹ́ kó dì í mọ̀ wípé Fubara ló fẹ́ máa fẹ̀mí àìmoore hàn sí Wike. Ó ní Wike ó kópa takuntakun nínú ìgbésí ayé Fubara ṣùgbọ́n tó ní Fubara ó ti fẹ́ máa ṣe oore ọ̀fẹ́ náà lò. Bẹ́ẹ̀ ni Fáyọ̀ṣe wá jẹ́ kó dì í mọ̀ pé òun rántí lọ́jọ́ tí Fubara ń di gómìnà ìpínlẹ̀ Rivers tí Wike ń gbé ìjọba lé lọ́wọ́ òun sọ fún Fubara wípé kó má ṣe dalẹ̀ Wike ṣùgbọ́n tán ní kó wo bí gbogbo ẹ̀ ṣe wá rí. Ó ní ilé àsìkò yìí báwọn kan bá ń ti Fubara kó má ṣe jẹ́ kán ti òun. Ó ní òun kó fi ọ̀rọ̀ òun kọ́gbọ̀n nígbà tí wọ́n yọ òun náà kúrò nípò gómìnà ìpínlẹ̀ Èkìtì. Ó ní bàbá ti yọ Fubara kúrò nípò ó ló tán pátápátá nìyẹn agbára ti tán àti wípé kò sí àwọn tó ń kàn fún rere ẹ̀ báyìí tí ó tún fẹ́ wá kiri mọ́. Fáyọ̀ṣe wá jẹ́ kó dì í mọ̀ wípé irú nǹkan tí Fubara tó ń dánwò yìí ó wá tú àṣírí wípé kò sí ẹni tó lè bá Tinubu dánwò ní ìpínlẹ̀ Èkó. Ó ní kó lọ rántí pé ńgbà táwọn aṣòfin ìpínlẹ̀ Èkó tán yọ abẹnugan wọn Honorable Mudashiru Obasa lóṣù kìíní ọdún tó kọjá láì lọ́wọ́ Tinubu nú. Ó ní láì jẹ́ pé Tinubu sọ̀rọ̀ tàbí pariwo ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n dá padà nítorí pé kò sẹ́ni tó jẹ́ jọṣẹ ní ìpínlẹ̀ Èkó tàbí gbé ìgbésẹ̀ kankan lẹ́yìn Tinubu tó sì ní bẹ́ẹ̀ náà ni ló yẹ kó rí ní ìpínlẹ̀ Rivers tó yẹ kí Fubara kó máa fi ọ̀wọ̀ fún olórí ẹ̀. Kódà ó jẹ́ kó dì í mọ̀ pé lásìkò yìí àdúrà àti ààwẹ̀ ìnìkan ló lè má jẹ́ kí Fubara kó pàdánù ipò ẹ̀ nítorí pé wọ́n máa yọ kúrò nípò lọ́nàkọ́nà.